Olúwa lolùṣọ́ àgùntàn mi o. Jọ̀wọ́ máa ṣọ́ mi lọ. Kìnìún ayé ń bú ramúramù láyé. Jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Odi àti àsáré yí mi ká o. Èdùmàrè jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Ṣọ́ mi o. Kìnìún ayé ń rìn kiri. Ayé ń kánjú. 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 Ayé mi. Tọmọlẹ́rẹ́ sáyé mi. Má jẹ́ kó kú ayé borí mi. Má jẹ́ kó kú ayé borí ọkàn mi. Tún gbálẹ̀ ni tó mọ̀ pé òun travel láàárọ̀ yìí má fi òru rè o. Mami ní mi ò gbọ́dọ̀ má parí gbogbo iṣẹ́ tí wọ́n gbé fún mi. Àwọn náà wà nílé. Mami náà ni wọ́n rán mi iṣẹ́. Mo ń bọ̀. Bíọ́dún. Ó ṣe gbọ̀nsẹ̀ sára ni. Ìgbọ̀nsẹ̀ báwo ni ó ṣe dára mi láti bo mọ́lẹ̀ òde wá bá mi nù. Bíọ́dún ìwọ náà kì í ṣe ọmọdé mọ́ náà. Ó yẹ kó lè fọ fúnra rẹ̀. Omi wà ní bathroom. Ní nǹkan tó ń sọ ni wípé o lè bá mi nù nìyẹn. Tí bá tiẹ̀ máa fọ̀ máa ṣàwọ̀ láìlọ́n sọ̀wọ́. O ṣáà lè expect mi kí n fọwọ́ mi lásán fọ̀. Lọ sínú bathroom. Mo tún gbọ́. Ìmọ́lẹ̀ mi ó má ṣe wò kún mọ́ nítorí ilé ayé òkùnkùn là mí gbé. Ìmọ́lẹ̀ mi ó má ṣe wò kún mọ́ rárá nítorí ilé ayé òkùnkùn là mí gbé. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Bóyá o lágídí ṣá. Ọ̀tá ò pé wọ́n. Ṣé o travel mọ́ lé mi? Nígbà tí mami dẹ̀ tún pé kí n tún bá wọn fọṣọ ńkọ́. Mami ní kó tún bá wọn fọṣọ. Níbo ló ti ń bọ̀? Ẹran ọlọ́rọ̀ mi lọ́jà torí wàhálà tí mo ṣe kí tó ń bí ẹran yìí rà kò ń ṣe kékeré rárá. Bàbá Sàlámì kò wá sí ọjà wọ́n sọ pé ó rẹ̀ díẹ̀. Ọ̀dọ̀ bàbá ọdún bàbá Adekola ọ̀dọ̀ ẹni mo ti rí rà. Wàhálà tí mo ṣe kí tó rẹ̀ràn yìí. O ṣáà ti rí. Like you rightly said, time to know. Wọ́n ní láti rush. Tètè fún un bọ̀. Jọ̀wọ́ máa ṣọ́ mi lọ. Kìnìún ayé ń bú ramúramù láyé. Jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. Odi àti àsáré yí mi ká o. Èdùmàrè jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. Níbo ló tún ń lọ? Túbọ̀ sùn máa lù. Àmì tí wọ́n mi padà lọ sọ́jà. Bọ̀ mo mọ̀ wípé ìrìn ọjà òun ṣe kékeré náà. Wọ́n ṣe ti rán ẹni gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan. Pariwo kò gbóhùn sókè dára jẹ́ kí màmí gbọ́ pé òun complain wà á mú pété rẹ̀ máa kú sí lọ́sàn-án yìí. Má pè mí. Má jẹ́ kó kún ayé borí mi. Má jẹ́ kó kún ayé borí ọkàn mi. Bàbá tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ìfẹ́ tí rẹ̀ ní ká ṣe láyé. Ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o. Ayé ń kánjú. Ayé ń kánjú. Olùkọ́ látàárọ̀. Wo mami ti ń wá ìpàfẹ́ kú lẹ́yìn. Èwo lógun wàá fẹ́ kú. Ọjà tó rán mi náà ni mo ti ń bọ̀. Mo rìn lọ nì. Wọ́n fún mi lówó ọ̀kadà. Ẹ dúró ná, kí ni wọ́n rán ẹ gan tí wọ́n fi ń kanra mímu? Atarodo òun lọ́rọ̀ mi òun rè. Mo mọ́lẹ̀ ìwé náà wò. Ṣé nǹkan tí màmí ń ṣe ń dà? Ṣé nǹkan tó ń ṣe ń dà? Àwọn tó rán mi lọ sọ́jà
lákọ̀ọ́kọ́ pé kí lọ rẹran ṣé wọn ò mọ̀ pé àwọn máa nídìí ata àti ṣe ẹran yẹn ni mo ṣe wàá dé ọṣẹ tí wọn á dààmú mi again ọtọ yẹn wàá dààmú mi padà sọ́jà á kó dà o mo ṣàbà rà á lọ́pọ̀ ọ̀dọ̀ ìyá ọ̀rẹ́ mi kan ni mo ti rà owó díẹ̀ ló gbà lọ́wọ́ mi so ká ní mi ò pàdé ẹ̀mí ẹ̀sìn tó ṣe máa lọ nìyẹn láì dágbére fún mi. ti dúró díẹ̀ látàárọ̀ nígbà tí mi rí ẹ ń kọ́ ó yá má bẹ̀rẹ̀. mo ti gbọ́ ohun kan dẹ́n lọ drop ilé fún mami so màá lè ṣe ẹ̀dí pa. wo time ti lọ jẹ́ kí mi máa lọ má máa pè é lórí fóònù. no problem o lè máa lọ sọ̀rọ̀ má fojú mi sọ́nà make sure you call o pè mí o and be careful. I love you too sis. Bye. Ọwọ́ ní forúkọ rẹ̀ ìfẹ́ tí rẹ̀ ní ká ṣe láyé ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o ayé ń kánjú ayé ń kánjú lórí Oh baby, má gbàgbé ẹrù kejì. Thank you. Ẹ ṣé ẹ kú fẹ́ o. Thank you very much. Ṣé mi ò lè fún mi ní nọ́mbà rẹ̀? Number? Go. Ẹ ṣé ẹ kú fẹ́ o. Thank you. Ṣàlàfíà. Inú mi dùn láti rí ẹ. Tí mo ti rí náà ọdún yẹn jẹ́ ká wọ́n ní mọ́tò. Kí ló dé olóńgbẹ ẹgbẹ́ rò wáì? Ṣé ìwọ nìkan lóbìnrin tó wà ní ayé tí bá ṣáà ti ṣẹ́jú pẹ́ báyìí tó bá ti rí mi mọ́ àwọn ọkùnrin á kò máa tẹ̀lé kí wọ́n máa rajà bọ́ ẹ wọ́n máa sọ̀rọ̀ àǹdí ẹbí ìgbà tó jẹ́ pé ìwọ nìkan lóbìnrin tó fáìn nílé ayé yìí ṣé ìwọ nìkan lóbìnrin tó fáìn ni. Àbá àjòjì lásán ni arákùnrin yẹn jẹ́ sí mi ṣé bí ọkọ nìkan ló pa èmi àti ẹ̀ pọ̀ gbogbo bó lè ṣe ń bá mi fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ nínú mọ́tò ní mi ò fún ní ìsì kankan nígbà tí mo rí pé kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà wákàtí 3 ni mo fi pretend bí ẹni tó ń sùn tó kàn fi rojọ́ tó ń rátò mo ti point kan wà tí mo rò bóyá ó máa dákẹ́ kó stop ó kàn rojọ́ bíi typewriter ẹrù lásán tó wálé ayé ẹ̀ wá gbé nìkan ló gbé. ìwọ náà ṣe di ẹrù gbọ́dọ̀ wọn náà máa ó dẹrù tó pọ̀ tó báyìí wọ́n máa dẹrù bí ẹni tó ń lọ sílé ọkọ wáì ó máa béèrè nọ́mbà ẹ̀ ó fẹ́ fún. mi ò ṣáà fún un. ó ní fún o ok ó yá ṣáà wọnú mọ́tò. kìnìún ayé ń bú ramúramù láyé jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. ọdí àti àṣàrẹ̀ yí mi ká o Èdùmàrè jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. ṣọ́ mi o. kìnìún ayé ń rìn kiri. ayé ń kánjú. 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 síbi táǹrè lọ́pọ̀ onílé débẹ̀ ayé ń kánjú. ayé ń kánjú. ayé ń kánjú. ayé ń kánjú. tọmọlẹ rẹ sáyé mi. ó kọ ọdún mélòó báyìí. kò ní pẹ́ mọ̀ kàn fún mi nígbà díẹ̀. ó fẹ́ béèrè kan. ok béèrè. ó ṣe jẹ́ mi. ìfẹ́ ni sórí láti ọjọ́ tí mo ti fi ojú kan ẹ̀ báyìí ni mo ti mọ̀ pé wow ìyàwó mi rè nílé ayé àmọ́ ọjọ́ orí ẹ̀ kò jẹ́ kí n mọ bí mo ṣe lè sọ fún ẹ ọjọ́ orí ẹ̀ nígbà yẹn kò jẹ́ kí n mọ nǹkan tí mo lè ṣe torí wọ́n ti kì mí nílọ̀ pé mo ń láti fún ẹ ní ààyè 20 ọdún kí n tó lè sọ ọ̀rọ̀ tó wà lọ́kàn mi kí n tó lè ṣe nǹkan torí pé mo ń láti jẹ́ iṣẹ́ tí a rán mi wá ṣe. ṣé bẹ́ẹ̀ ni. meanwhile èmi ti fẹ́ máa lọ but kí n tó lọ. ṣé bóyá wá mú mi ni. kò tí ì yá máa padà wá mú ẹ ọmọ kò tí ì yá ok. kìnìún ayé ń bú
ramúramù láyé jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. Ọdí àti àṣàrẹ̀ yí mi ká o Èdùmàrè jọ̀wọ́ ó máa ṣọ́ mi lọ. Ṣọ́ mi o. Kìnìún ayé ń rìn kiri. Ayé ń kánjú. 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 Síbi tá ń lè lọ́kọ̀ onílé débẹ̀. Ayé ń kánjú. Ayé ń kánjú. Ayé ń kánjú. Ayé ń kánjú. Tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. Tọmọlẹ̀ rẹ̀ sáyé mi. Má jẹ́ kó kún ayé borí mi. Má jẹ́ kó kún ayé borí ọkàn mi. Bàbá tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ìfẹ́ tí rẹ̀ ní ká ṣe láyé. Ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o. Ayé ń kánjú. Ayé ń kánjú. Ayé ń kánjú. Ayé ń kánjú ká. Èdùmàrè wá bá wa táyé ṣe. Kìnìún ayé ń múramú nígbó. Kìnìún múramú kiri. Ayé ń kánjú. Tẹ̀lé máa ń ká. Àyàkálà wò lélẹ̀. My appointment. Can't you see? Are you blind? I've seen it. That's been transferred since. Oh, má jẹ́ kí ọ̀gá gbọ́ pé o mọ̀ pé ti transfer. Honestly, mi mọ̀. Oh, mo ti gbọ́. Wó ládàá o. Mi ò really mọ̀ ni. Oh, okay, mo gbọ́. Òun nìyẹn ṣá wọ́n ti ṣe. Òun nìyẹn o. O ti rí. Okay. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín? Èmi ni òṣìṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sí iléeṣẹ́ yín. Really? Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Ìmọ́lẹ̀ ayọ̀ Ilésànmí. Oh, Ìmọ́lẹ̀ ayọ̀ Ilésànmí. Ọ̀gá tí ń dúró dè yín ti pẹ́ o. Ẹ gbàbẹ̀ yẹn. Ilẹ̀kùn tó wà níwájú yín yẹn, ẹ náà kẹ́ wọlé. Ẹ ṣe ọ̀gá ní ọ̀rọ̀. Ṣé ti rí gbogbo? Ti rí mọ́. Ọlọ́run yóò lé mi. Nítorí ilé ayé òkùnkùn la mí gbé. Ìmọ́lẹ̀ mi. What is that your name again? Ìmọ́lẹ̀ ayọ̀ Ilésànmí. Ìmọ́lẹ̀ ayọ̀ Ilésànmí. Tí orúkọ tó ń jẹ́ yìí, tí o bá fẹ́ jẹ́ kó rò ẹ́, ṣé ilẹ̀ṣẹ̀ mọ́ lọ́dọ̀ tí yín ni? Your first day in this office, you are just coming now. Check your time. Ìgbà tó wá ṣe interview ń bí, wọ́n sọ time tó wọ́n máa resume síbi iṣẹ́ fún ẹ. Ẹ má bínú sir. Mi ò ní excuse kankan, but irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́? No problem. I will take note of that. Màá rán ẹ létí tó bá yá. Here is your assigned laptop. Okay, sir. You can go home with it, but make sure you take good care of it. Kò sí nǹkan tó ṣe wà lọ́wọ́ ẹ̀ ju pé àmọ́ iye àwọn iṣẹ́ mi là lè jẹ́ kó ṣe wá láti ilé. Nǹkan tó ṣe wà lọ́wọ́ ẹ̀ ni. Okay. Jẹ́ o ní nǹkan mi tó fẹ́ sọ. Nothing, sir. Okay. Jẹ́ kí n introduce ẹ sí ọ. Olúwa lolùṣọ́ àgùntàn mi o. Jọ̀wọ́ máa ṣọ́ mi lọ.
kìnìún ayé ń bú ramúramù láyé. Jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Iṣẹ́ náà ni o. Àdúrà yìí náà ló ń gbà lórí wa. Báwo ni gbogbo àwọn ará abúlé? Mo mọ̀ kó ti dìlú. Màá wá kọ́ tèmi láìpẹ́. Oṣù kan láwa fi kọ́. Kò sí problem. Ẹ ṣe gan mo dúpẹ́. Máa yọjú sí yín láìpẹ́. Kò lè sí nǹkan tó stop ẹ̀yin náà láti wá kí wá ń bí. Ẹ bá fẹ́ lọ́dún kan, àyè gbà yín. Okay sir. Ẹ jẹ́ kí n pè yín padà létà ìjọ. Ẹ ṣe. Ó ti rẹ̀ mí o. Ọlọ́run, ó rẹ̀ mí díẹ̀. Ó kú àtàárọ̀. Ìjọba pé mo yẹn ń kọ́ yẹn náà ni mo wo time mo rí pé tó 3 láwà. Àdẹ̀ ní break rárá. Sorry dẹ̀, èmi máa fẹ́ lọ fún lunch o. Ṣé ká jọ lọ ní àbí báwo? Mo wà okay sir. Ebi ò tí ì pa mí. Mo ní kí n sáré parí gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe so that ẹ lè kó lọ lé ní weekend. I go over 8. Ṣé mo wí pé àárọ̀ Monday ni a ní meeting pẹ̀lú àwọn people yẹn. Okay. Wo. Ìmọ́lẹ̀. Sir. Ṣé kí n máa tọ́ èmi ò lè ráyè over the weekend. Kò dẹ̀ sí nǹkan tó stop wọ náà tó bá gbé lọ sílé láti lọ yẹ̀wò fúnra rẹ̀. Ṣó ti yẹn sẹ́. Just make sure the T's are crossed and the I's are dotted. Kí ni nǹkan tí o fẹ́ jẹ́ kí wọ́n bẹ ọ̀dà ẹ̀? Sir. Okay. Ó ti jẹ́. Eléyìí náà ṣàṣọ pé ó mọ orin. Ìgbà tá a fẹ́ ọ̀dà oúnjẹ ló wọlé. Kí ni nǹkan tó fẹ́ jẹ? Meat pie àti soft drink. Meat pie, soft drink. Ṣé o rí kí ni kan ṣẹlẹ̀? Kí ni yẹn? Àtìgbà tá a ti ṣiṣẹ́ láti ẹ̀kọ́ yẹn ni mo ti notice nǹkan kan pa ẹ̀. Mo ti ń wò ó bọ̀ ti iṣẹ́ tó kára, iṣẹ́ tó wọra kò jẹ́ kí n lè ráyè sọ. O mọ tí mo fẹ́ sọ. Nítorí bí tìta fẹ́ ṣe náà ló ṣe change hairstyle. Irun mi. Rárá sá, òtítọ́ díẹ̀ wà nínú hotels. Kí ló ti tọ́ díẹ̀ tó wà mẹ́? Èmi náà ní wípé kí n represent company fully ní iṣẹ́ mọ̀. Wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé àwa náà kéré rárá. Ìwọ gan kéré. Ìwọ gan dùn náà. Ìwọ gan wà òkè gan seriously. Yes, Joe. Meat pie àti soft drink. Okay. ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? ó mọ bó ṣe difficult fún yín láti wá rí ẹ. kí má ti kú ọlọ́dẹ fún ìṣẹ́jú méjì wàá ti máa ṣe nǹkan tó ń wù ẹ́. ìṣẹ́jú méjì péré. ojú bíi ti báwo kó yé mi. ó lè yé ẹ báwo ló ṣe máa yé ẹ ó rò pé mi ò rí gbogbo nǹkan rádaràda tí wà àtọ̀gá ẹ̀ ṣe nínú ọ́fíìsì yín bẹ́ẹ̀ ni. èmi àtọ̀gá mi. look if you don't stop all this rádaràda ó léwu o ó léwu fún ẹ o ó léwu fún ẹ because ó mọ̀ pé mo ò gbọ́dọ̀ mú ojú ẹ kó lára mi mi ò dẹ̀ gbọ́dọ̀ mú ojú mi kó lára ẹ. ewu wà ń bẹ̀ náà. o ti fẹ́ máa ṣẹ̀ sófin wọ́n dẹ̀ ní ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ òfin wà o. òfin wo ta ni ẹ kí ni o jẹ́ àfẹ́sọ́nà mi ni àbí ọ̀gá mi. ṣé ìwọ ọmọ ewu tó wà nínú kó mú ọkàn ẹ kó lára mi ni nítorí ìfẹ́ ayé. mo fẹ́ mọ ìfẹ́ tí ó wà nínú ayé. kò sí ìfẹ́ gidi kan nínú ilé ayé ìfẹ́ rádaràda ìfẹ́ ikú ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ ìyà ló wà nù ọmọ aráyé ò nífẹ̀ẹ́ ara wọn irọ́ náà ń pa ìfẹ́ ẹ̀tàn. ok mo ti gbọ́ ṣùgbọ́n mo fẹ́ mọ ìyàtọ̀ tí ó wà láàrin ìfẹ́ ẹ̀tàn àti tòtítọ́. fẹ́ lò fẹ́ nú ẹ ó fẹ́ máa ṣe fẹ́ nú ẹ ìfẹ́ inú igun ṣe tí igun fi pa lórí o
ṣe bí yẹyẹ gún. ìfẹ́ inú àkàlàmọ̀gbò ní àkàlàmọ̀gbò ṣe tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn o. ìyẹn àkàlàmọ̀gbò ṣé o ti ṣe tán tó bá jẹ́ pé mo mọ̀ pé nítorí nǹkan tó fi pè mí nìyẹn mi ò ní dá ẹ lóhùn rárá mo ti fẹ́ máa lọ I've got to go now. ọ̀tá ò pé wọn ò sọ gbàdọ̀gún àfẹnitórí bá kó yọ ìníhùn búramúramù kiri Èdùmàrè má ṣe jẹ́ kí ìmọ́lẹ̀ mi kó òkun o ìmọ́lẹ̀ mi má ṣe jẹ́ kó òkun rárá nítorí ilé ayé òkùnkùn lámì gbé ìmọ́lẹ̀ mi o má ṣe jẹ́ kó òkùnkùn rárá nítorí ilé ayé òkùnkùn lámì gbé. ìmọ́lẹ̀ sọ fún ẹ pé òun máa pẹ́ kó tó dé àbí. mo kò sọ fún mi ta kó òun máa pẹ́ bọ́ ó ti ń bọ̀ lọ́nà ta. ọ̀nà bó. láti ilé ó ti ń bọ̀. láti bo báwo ló ṣe sọ fún ẹ báwo ló ṣe mọ̀. mo bọ̀ wo ti ń bọ̀ ni sà. bó o ti ń bọ̀. bẹ́ẹ̀ ni sà. bó o ti ń bọ̀. Yes, sir. bọ̀ tó mọ táyì tẹ̀lé ti dún bí àbí. it's fine no problem you can go. Yes, sir. Let's go. Let's go. Good morning, sir. Tani. sir wàhálà ti ṣẹlẹ̀. ìmọ́lẹ̀ kí ni gbogbo kí ló ń ṣẹlẹ̀ báyìí náà kí ni gbogbo eléyìí tó ń ṣe yìí náà mo ti dúró bí látẹ̀kọ́ sí mò ń dúró díẹ̀ o ṣe ń bọ̀ sí orí wàhálà kan ṣẹlẹ̀ wàhálà wo ló ṣẹlẹ̀ wàhálà tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn tá a fẹ́ lọ bá wọ́n ti ń dúró dé wàhálà tẹ̀kan ṣé mi ló yẹ kí n máa dúró díẹ̀ ni àbí kí wọ́n máa dúró dé mi kí ló ṣe báyìí fún ìmọ́lẹ̀. everything wà okay. kí ló ṣẹlẹ̀. ní nígbà tí mo délé lálẹ́ àná so mo ní pé kí n check àwọn files tí a ṣe kí n lè wo bóyá everything wà in order sir so tí mo ṣe tán mo tan laptop mi mo rí pé everything is wiped out sir so all blank. blank. yes sir. laptop wo tí mo dì mú yìí. yes sir. mo dáhùn ẹ gbà mí so kò tán mọ́ báyìí. oh no sir. kò ṣiṣẹ́ mọ́ báyìí. ok backup da àṣà ní backup fún àbí. no báwo ò ní backup ò ní backup ìmọ́lẹ̀ ò ní backup ó jẹ́ print jáde síbi kan tẹ́lẹ̀. oh ayé mi ti bàjẹ́ oh my god tèmi ti bá mi ìwọ ń jẹ́ ìmọ́lẹ̀ ó dẹ̀ sọ ayé tèmi dòkùnkùn àwọn ẹbí kan dẹ̀ wà ń bì kan náà bí ẹ̀ wọ́n ń pè é mọ́lẹ̀ ó dẹ̀ ń dáhùn aṣọ máa padà bá ayé èèyàn kan jẹ́ tó máa fi sókùnkùn láéláé ṣé kí wọ́n á bí mi léèrè ń sìn kan ní pé kí lorúkọ mi kí ní kà sí ìwò òkùnkùn àbí ṣé bí gbogbo tí mò ń gbójúlé láàárín àsìkò yìí ṣé bóun ló bàjẹ́ yìí àbáyé mi ò ti dòkùnkùn àbí kí ló tà láti sọ kò sí wàhálà ló pọ̀ àbí jẹ́ ká lọ bóyá lè bá wọn bẹ̀ kò sí wá kò sọ́lẹ̀ gbà drive ń gbà ṣe bí mo ní kò jẹ́ ká lọ sí o lọ sí driver side àbí abẹ́ẹ̀kọ́ kúkú lọ drive ń gbà kémi jókòó báyìí you are sorry about what o better kò sorry fún ayé ẹ. I'm sorry. No problem. Thank you, sir. No problem. No problem. Ìmọ́lẹ̀ sọ fún mi pé eré ni gbogbo tó ń sọ. Yes, sir. No sir means that pé ó wà lóòótọ́. ìfẹ́ tí rẹ́ni ká ṣe láyé ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o ayé ń kánjú ayé ń kánjú. Ojú nǹkan tí mi àtàwọn ọ̀gá yín jọ sọ náà nìyẹn the first one I think the first payment was 2 million naira and the second one 27 million naira. Oh yes 14 million naira. Wọ́n ti round there up ẹ sí 170 million naira. Yes ó wà wájú ẹ náà gbogbo nǹkan tá a jọ sọ náà nìyẹn. ó ṣe gan ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ o ó ṣe gan ó really help me gan lẹ́ni gbogbo ẹ̀ dàrú tó ọlọ́run ló lù ẹ̀ fún mi ó ṣe gan kò síbi tó ti lè rí mi pé mi máa dẹ́ lọ ó ṣe gan ó ti ṣe o bàbá ti ṣe o. Imole, come to my office now.
Wow. Come in. Sir? Someone go hurt me, Marlene. Someone be me gone. I want one award contract here for. What? Yeah, really. Bí Ọlọ́run ṣe ṣiṣẹ́ ni. In fact, me tell mo báwọn people yẹn ṣe come up pẹ̀lú gbogbo àwọn figures ẹ̀. Gbogbo ẹ̀ gangan ló wà ńbẹ̀. Exactly. Mo wo Ọlọ́run ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ṣeun o. Èmi tí mo tẹ̀ sí clean out desk mi. Mo ṣe pé ẹ fẹ́ dá mi dúró ni sá. Ẹ dúró fún kíni? Lóòótọ́ nínú bí mi láàárọ̀ gan-an. Mo dẹ̀ ti wò pé ibi tí lẹ́yìn ti pẹ́ pé gbogbo ipò kíkò tí èèyàn bá wà ní àsìkò tó bá bá rẹ̀ kó dúpẹ́ fọ́lọ́run kó dẹ̀ rọ bó ṣe lè mú fún un ṣó ti yẹ ẹsẹ̀ ohun tó mo rò nìyẹn. Ẹ ṣígbọ́ ṣé pé ẹ dá mi dúró. Kí mo fẹ́ dá ẹ dúró fún ṣé wọ́n ní virus ni ṣé wọ́n ní virus ṣé wọ́n fúnra rẹ̀ ló fi virus sínú laptop ọwọ́ ẹ̀. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ẹ ṣígbọ́n. Dìde má jẹ́ kí àwọn staff tó kú kan bá ẹ ń bí kan rẹ̀ pọ̀ ń kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sáìdì ọ̀dọ̀ mi tó bá tẹ̀ jẹ́wọ́ wájú ó ìdá pọ̀tí bí náà. Mo máa lọ sí ọ́fíìsì jẹ́ kó lọ ṣe nǹkan tó kù. Má continue iṣẹ́. Sir, I owe you. Ọlọ́run gbọ́. You owe me? Are you serious? A dinner with you tonight then? Ká fi celebrate gbogbo nǹkan tó lọ́wọ́ ṣe fún wa. Tonight? Mo tètè make appointment pẹ̀lú hairdresser mi. Bọ̀ máa tètè ṣetán. Okay, that's the problem. Tó bá tètè ṣetán, I will pick you up around 7:30. 7:30, sir. Is it, sir? Go ahead. Do it. I'm sorry, sir. Sorry, what? Ma. Akore. Kí ló dé tó ṣe fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ mi? Èwo ni ká sọ wípé a nífẹ̀ẹ́ ni ká tó máa fúnni ní oko ìdí ọ̀pẹ̀rù. Ṣọ́ra o, a kì í sun ẹran mẹ́ran kíkọ́ kankan pa. Fi mí sílẹ̀. Kí ló ṣe sírun ẹ yìí? Kò sí nǹkan tó kún anybody pẹ̀lú nǹkan tí mo ṣe sí. Ọ̀rọ̀ pàtàkì ni mo wá bẹ́ẹ̀ sọ. Ó dá má bínú. Ọ̀rẹ́ tí mi ò láì gbé irun ẹ ṣe wà yìí o, irun yóò dá lórí ẹ̀. Ipò bẹ́lẹ̀dà ẹ̀ mú, ẹlẹ́dà ẹ̀ gan ò fẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta ó kàn ń ṣe nǹkan tó ń mú ẹ̀ ṣá ò tí ẹ̀ ṣe nǹkan tó bá ìlànà wa mu. Ìwọ tó wo tọ̀gá ẹ̀yẹn náà sìn, tó bá yá wa ní mò ń sọ̀rọ̀, mò ń bínú, mò ń jágbe, mò ń jà. Nǹkan tó bá wọn ẹlẹ́dàá mi ni mo lè ṣe sí irun mi. Mi ò kì í ṣe ọmọdé. Mo mọ nǹkan tí ó tọ́ yàtọ̀ sí nǹkan tí kò tọ́. Ọ̀dà mo ti bọ́ tí ẹ jẹ́ ká pa yẹn ti bọ̀. Mo fẹ́ kó fi iṣẹ́ yẹn sílẹ̀. Iṣẹ́ pọ̀ ń gbòòrò. Iṣẹ́ mi wà tó pọ̀ gan tó tún dáa jù yẹn lọ. Tí mi bá fi iṣẹ́ sílẹ̀ nǹkan, kí ló fẹ́ ṣe? Ẹni tó bá wà ní kí là á ṣe é hàn. Kí ló dé gan? Kí ló dé tó dé gún mi gàràgà? Kí ló dé? Hello, Mami. Ẹ káàárọ̀. Ẹ wò mí wá okay.
Alákàlà yìí ti ń le sí i. À ń pe ọ̀rọ̀ yìí ní òwe, ó mà ti ń láró nínú màámi. Owó mi ràn. Owó mi ràn. Ṣọ́ mi lọ, ṣọ́ mi o. Kìnìún wáyé. Àǹtí, ọ̀gá ní kí ẹ cross check àwọn dọ́kúmẹ́ǹtì kí n lè dúró gbà. Ó tún bá jẹ́ pé ẹ busy for now, mo lè padà wá gbà má. Wà okay, o lè dúró gbà. Kò sí dọ́kúmẹ́ǹtì Ace Ventures ń bí báyìí náà. No, ó wà ń bẹ̀ mà. Ẹ wò dáadáa, ó wà ń bẹ̀. Má bínú, mo ti rí. Àǹtí, ó yẹ kẹ́ máa relax díẹ̀díẹ̀. Ẹni iṣẹ́ máa gùn jù ẹ̀mí èèyàn lọ. Ó tí ẹ bá mind, èmi lè bá yín type àwọn dọ́kúmẹ́ǹtì yìí. Torí ẹ̀yin náà ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀. Àǹtí. Okay, o ṣe mo ti gbọ́. Kílẹ̀ yìí ṣe bí? Ọba tí ló fẹ́ sí. Èmi wò pé time ti tó fún láti lọ jẹ lunch ni. Mo dẹ̀ fẹ́ máa lọ ni mo ṣe ní kó bóyá ibi tí ń pa àwọn náà kà kó jọ lọ. Ẹ wo, àwọn other staff members wọ́n ti ń fura sí wọléwọ̀de mi àti yín o. Èèyàn mélòó ni mo fẹ́ máa explain fún pé kò sí nǹkan kan láàrin wa. Ẹ wo, ibi ò pa mí tí n bá délé lẹ́lẹ̀ máa jẹun. Ṣùgbọ́n orí tó lè ṣe fún mi. Èwo nínú wọn ló fura, èwo nínú wọn ló sọ̀rọ̀. Ṣó ti yẹ, èmi fúnra mi ni máa kọ query ẹ̀, èmi náà ni máa sign ẹ̀, èmi náà ni máa fún. Àbí bí mo ṣe gbà wọlé ni màá ṣe lé lọ. Ta ni? Ẹ kò sá, ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe. Kò sọmọdé láàrin àwọn méjèèjì. Wọ́n ti ń sọ̀rọ̀ wa lẹ́yìn. Wọ́n ní èmi ni favourite ń sìn. Ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò sí láyé mọ́. Ẹni tó ń bá ṣàbòsí ẹ̀ kò lówó lọ́wọ́ ni kò dẹ̀gbẹ́gbẹ́ pé ṣọ́n ṣàbòsí wèrè kò possible. Àìdẹ́ra hello àṣọmọdé bí mo ṣe sọ. Báwo lọ̀rọ̀ ta sọ tẹ́lẹ̀? Kò sọ̀rọ̀ ń bẹ̀. Nínú kíni? Hello? Nínú kíni? Okay, mo ti ní àfẹ́sọ́, mi ò ní àfẹ́sọ́. Ẹ jẹ́ ká change topic yìí now. Our clients are the indigenous and custom. So what's your friend here? Ben, sir. Landowner of As your Lordship blesses. What? Wobi? Èmi ṣáà ni mo ìgbésẹ̀ fún ẹ, àbí wojú mi gbọ́n tí mo fẹ́ sọ. Mo ní àgò lọ́wọ́ ó tóbi gan. Ìwọ ní adìyẹ tó pọ̀. Ṣọtìyà. Bó jẹ́ pẹ́ bóyá òtútù àmú adìyẹ. Àkókò àwọn ọmọ máa ní ìdìtọ̀ torí àgò ọmọ dájú. Ẹ̀kọ́ bóde. Jẹ̀bóde. Mọ́tò sí. Ọ̀rọ̀ owó dáa yìí. Ẹ̀ẹ́dẹ́ ti sọ́wọ́ ti bẹ̀rẹ̀ sọ́wọ́ fún ẹ̀mẹ́. Àdìfún náà. Àdìfún àjẹjẹ. Bí ẹgbẹ́ mọ́tò wà náà. Bóde. Ọkọ̀ àtẹ̀tẹ̀ tó mọ́tò wá tẹ́lẹ̀ lọ́gbà tó ọmọ ẹ̀rọ kò sí èso pọ̀ ní o.
No wasting time. Over there, for lost salad. Ìyá mi ọkọ̀ ayọ̀lẹ̀ bá ọkọ̀ ayọ̀lẹ̀. Ìgbà wo ló wá fẹ́ kún báyìí? Ó máa kún kẹ́ tó ṣẹ́jú kẹ́ tó dì í sí ó máa kún. Ọkọ̀ ayọ̀lẹ̀ wọ̀ ọkọ̀ ayọ̀lẹ̀ bá. Jẹ́wọ́dé. Bọ́dé. Ọ̀gbẹ́ni wá dúró ná. Ṣé kìí ṣe ọmọkùnrin olóògógóró yìí ló fẹ́ wa mọ́tò tí mo fẹ́ wọ̀ yìí? Tó bá ti jọ́ ló fẹ́ wà jẹ́ ń bọ́lẹ̀ o màá wá mọ́tò mi wọ̀ o. Wá ìyá ìfarabalẹ̀ èwo ni gbogbo yẹn ẹ wá ṣe mọ́tò lọ́wọ́ àwọn bí ṣé mo jọ dráìvà ni kọ́lọ́kọ́ lèmi o ṣé mo jọ dráìvà ni ẹ wọ mọ́tò kẹ máa lọ jàre. Ṣé oríṣẹ́ dráìvà máa ń kọ́ sórí ni ṣé kò yẹ kí n béèrè dúró ná kò sófin ní gáràjì yìí rè ó yẹ kófin ó wà ẹni tí ó bá ṣiṣẹ́ nínú gáràjì tó jẹ́ agbèrò àbí ẹni tí ó wà mọ́tò kò yẹ kó máa múrú nǹkan tẹ́lẹ̀ ìgbédání yìí ẹ fẹ́ mọ fẹ̀mí èèyàn wo ewu ni. Ẹ má bínú ìyá mi àwa la máa wà ẹ má bínú. Màmá wàhálà yìí ti ń pọ̀ jù wàhálà yìí ẹ wọ mọ́tò ẹ kọ́ wà kọ́ mọ́tò jáde. ọmọ wàhálà tiẹ̀ náà pọ̀ mi ò lè jẹ́ òwà mi pàtó. ẹ mọ́tò kẹ́kọ̀ọ́ ó jáde. Ọ̀gbẹ́ni kí ló ṣe pásẹ́ńjà ló ń bá sọ̀rọ̀ náà ṣé bá kọ́ ṣe fẹ́ kún rè ni ló ṣe. Jẹ́bọ́dé. Ìyá mi ẹ wọlé jàre. tó bá jẹ́ wà ló wà máa wọ́ mọ́tò. àwọn wọlé wàhálà yìí pọ̀ jù ẹ jẹ́ bọ́dé wa. Kọ̀ńdọ́tọ̀ ni mi ẹ pásẹ́ńjà ló ń bá sọ̀rọ̀ kí ló ṣe. Màmá ẹ wọlé Bọ́dé. tó bá ti jẹ́ wà ló wà. Lálàá nígbà tí mi ò sùn. Mo ní kí n tún wá rán ẹ létí ni. Tí agogo ọ̀run tó ń lù kàngó àbí tó oníbodè tí ó fẹ́ gbàlejò awáyé má kú kan ò sí bí n ṣe máa kú bí n ṣe máa kú. Ìmọ́lẹ̀ ó tiẹ̀ ti wá rí mi fi gan-an. Mo ti so àgbàdo mọ́dì mo wá di aláwàdà fàdíẹ̀ tiẹ̀. Ìjì kí ló dé tó ṣe sọ okùn mọ́ mi ní ọ̀fun ó wá dáná lé mi lórí ó so irun wájú mi ó so pọ̀ mọ́ tí papọ̀ ó ní mi lára láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí ló dé. Ìmọ́lẹ̀ ó ti fẹ́ dá mi ó ti gbàgbé ìmùlẹ̀ ọkàn mi gbọgbẹ́ ọkàn mi rẹ̀wẹ̀sì. Mo dẹ̀ kojú bó ṣe tí Olódùmarè rán ẹ. Èmi mọ̀ pé agbede méjì ọ̀run àti ayé tó wà ló fi ń kanra. Ikán ni kó mú nínú méjèèjì o. Gbáyé àbí kí o gbọ́run. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ọ̀tá ò pé wọn ò sọ gbàdọ̀gún. Àfẹ́ni torí bá kó yọ kìnìún búramúramù òkèèrè Èdùmàrè má ṣe jẹ́ kí ìmọ́lẹ̀ mi kó òkun o. Ìmọ́lẹ̀ mi kó nítorí ayé lánígbé. Ọmọ mi. Mo sọ fún yín pé kí ẹ tó dé mọ́tò park ní kẹ́ ti pè mí kí n bá lè wá mú yín fúnra ara mi. Ìwọ wo ni ìwọ tó ṣe pé mo pe aago ẹ títí ìgbà tó kọ̀ tó gbé ni mo ní kọ́lọ́kadà máa gbé mi bọ̀. Ẹ pè mí.
5 missed calls. Wọ́n ní má bínú. Ẹ̀yin náà mo kúkú ń dúró dè. Ibẹ̀ yẹn ni mo jókòó sí tó ń fi gbé mi lọ. Ìyá. Ẹ jẹ́ kí n lọ bá yín bomi wá ná. Ó dàbí. Káyọ̀ kọ́ mi. Ọmọ olóde ńlá. Ọmọ agbésàsù tọrọ fálágbé. Ọmọ èjì molúta. Ó ṣe. Wọ́n ní kí n ṣe sí. Mo ti ṣe oúnjẹ sílẹ̀ fún yín. Mo ní pé kẹ́ ẹ sinmi ná ká tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Sinmi báwo? Ẹ̀wọ̀n Ọlọ́run ọba ni mo fi bẹ̀ yín. Ẹ kọ́kọ́ jẹun ná kí a lè farabalẹ̀ ká wá mú ọ̀rọ̀ ilé yọ kọ̀ọ̀kan. Ìmọ́lẹ̀, ṣé kí n sọ tọrọ fún ẹ? Sórí bó ṣe ń wò mí, inú àwẹ̀ ni mo wà. Bẹ́ẹ̀ ni, bí ṣé ò bá pẹ́ ni, ẹnìkan ìpẹ́ṣẹ̀. Sórí iṣẹ́ tó wà nílẹ̀, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní kíákíá. Nígbà tá a bá ba débì kan, ìgbà náà mo tó lè fẹnu mi kan jẹ. Ọ̀rẹ́ o, omi àdúrà ni. Wọ́n ní wàá fi wọ́n gbogbo ilé yípo pátá. Ṣorélè, ọṣẹ ni. Wọ́n ní wàá fi wẹ̀. Wàá wá fi wẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta fún odindi ọjọ́ mẹ́ta. Ṣorí tó bá ti wá fẹ́ wẹ̀wẹ̀ yìí, omi tó fi máa wẹ̀ yẹn, wàá make sure pé o bu iyọ̀ sínú ẹ̀. Ṣó ti yé? Má gbàgbé o. Ọ̀rẹ́, òróró lélẹ̀, ìpara ni. Wọ́n ní wàá fi pa gbogbo ara ẹ̀ pátá látòkè désàlẹ̀. Èyí tó ṣe pàtàkì ni pé tó bá ti wá fẹ́ fi òróró ìpara, iyọ̀ gbọ́dọ̀ wà lẹ́nu ẹ̀. Wàá buyọ̀ sẹ́nu kó tó lè fòróró ìpara o. Ó ṣe pàtàkì o. Ìyẹn náà bẹ́ẹ̀. Ètò gbẹ̀yìn tùràrí lélẹ̀ fífín ni o. Wàá fín ni gbogbo ilé pátápátá la máa fin sí. Fífín náà pé o. Àdúrà wa ti gbà. Ṣé wàá rí lèyí tó ṣe pàtàkì ibẹ̀ ni pé kí Ọlọ́run ọba kó ṣàánú mi. Àdúrà wa tiẹ̀ ti gbà. Téèyàn bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run ọba, gbogbo téèyàn bá béèrè lọ́wọ́ ẹ̀ òun ló máa ń ṣe fún yín. Sórí gbogbo ìtàn ní ká ṣe tàbá ti ṣe kò séwu fọ́mọ Ọlọ́run. Àdúrà ti gbà. Ìgbálẹ̀ tuntun tí mo ní kó rà pamọ́ sílé ńkọ́. Mo ti rà. Ó yá lọ mú wá. A máa ní láti ṣí gbogbo wíńdò yìí ká ṣí gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá. A wà bẹ̀rẹ̀ sí kú gbogbo ilé yìí. Gbogbo ẹ̀ pátápátá. Ọwọ́ ara ẹni wàá fi gbọ́n. Ó yá máa gbọ́n gbogbo ẹ̀ káàkiri. Gbogbo tó bá wà ń bẹ̀ ló máa bọ́ ta. Máa gbọ́n. Kí ló bẹ̀ lẹ́rù? Má fòyà. Àdúrà wa ti gbà kò séwu mọ́ ọmọ Ọlọ́run. Bó ṣe ní àṣẹ náà la ṣe ṣe. Ó yá gbọ́n gbogbo ẹ̀. Gbogbo tó bá wà ń bẹ̀ igbó. Tó bá ti ń rí mi ṣáà máa ṣàmì. Ìmọ́lẹ̀ ṣe bó mo kó níyà máa ṣàmì. Tí mi ò bá rí mi ò ní sọ o. Ìjì má jà mí mọ́, onírọ́ ni ẹ́, má domi inú ẹ̀gbọ́n mi nù mọ́. Mo fẹ́ bọ́ kúrò nínú ìgbèkùn tí mo wà, ó ti sú mi. Ó dáa máa bọ̀, mi ò ní ìjà kankan tí mo fẹ́ jà mọ́. Mi ò tẹ̀lé ẹ mọ́, jẹ́ kó ní kálukú ṣí ọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Dúró, abo fẹ́ kọ̀ mí. Ṣé à ń fẹ́ra wa tẹ́lẹ̀ ni? Tó bá jẹ́ wípé bí ìgbín bá fà, ìkara ohun ẹ̀ á tẹ̀lé. Ó ti sú mi, mi ò ṣe mọ́. Ó dáa, má bínú má bọ̀. O ò lè fi mí sílẹ̀ torí mi ò lè dá ìrìn àjò ìrìn láìsí ẹ̀ ń bẹ̀. Torí tí òjò bá pa alábàáhùn, ipa tẹ̀wùtẹ̀wù ni. Ìjì! Ó ti tó! Má jà mí mọ́! Ìmọ́lẹ̀ mi ó má ṣe wò kún mọ́ nítorí ilé ayé òkùnkùn la mi gbé. Ìmọ́lẹ̀ mi ó má ṣe wò kún mọ́ rárá nítorí ilé ayé òkùnkùn la mi gbé. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ìmọ́lẹ̀ ayọ̀. Mami, kí ló dé ìlẹ́gùn mọ́ mi lẹ́yìn?
Aago. Ṣé bẹ́ẹ̀ lẹ bí mi? Mo ṣe fún yín. Ọwọ́ mi rèé, kò ságo lọ́wọ́ mi. Mi ì lágo mẹ́ lórí. Ẹ gbà mí. Ìwà tó kan ẹ lórí mi. Ẹ sọ fún wọn pé kan jáde. Èmi kan jáde, orí mi ti fẹ́ jábọ̀. Orí bá wo? Nítorí ẹ. Ẹ gbà mí. Ẹ gbà mí. Orí ẹ̀ ò ní jábọ́. Orí ẹ̀ ò ní jábọ́. I know what to do. Aago. Láago mẹ́ lórí bí báwo? Hello pastor. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ gbà mí o, ìmọ́lẹ̀ ni o. Ṣé ló pariwo pé orí òun fẹ́ jábọ́? Ó ní mò ń láago mọ́ òun lórí. Ẹ gbà mí, mi ò láago. Mi ì láago. Kí lẹ wí? Omi àdúrà yẹn kí wọ́n sí lára. Kò burú, ẹ ṣé sà, ẹ ṣé sà. Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò wí fún Olúwa pé ìwọ ní ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Èmi gbẹ́kẹ̀lé. Ta ni? Ẹ wọlé o. Ẹ ra máa ẹ pẹ̀lẹ́ máa ẹ jọ̀ọ́ ṣàlàáfíà ni. Àlàáfíà ni. Tálẹ̀ bèrè. Èmi ni ọ̀gá. Ẹ tún drive wa. Mi ò ní láti trouble mi. Ẹ jókòó. Thank you. Mami, ọ̀gá mi ò ṣe é. Ẹ káàbọ̀ sá. Yes ma. Ẹ ṣé àdúpẹ́. Olúwa ṣeun mọ́. Ẹ kú àbẹ̀wò. Ẹ ṣeun. Mo ní kí wá ìyẹ̀wò náà ní kí dẹ̀ drop àwọn kankan fún ma. Fún kí ni kí n fi ṣe? Mami kan ni wọ́n blow everything out of proportion. Kò sí nǹkan tó ṣe nínú ara mi ti yá. Kí ni dókítà sọ nígbà tí ó di hospital? Èmi ò rí dókítà kankan. Tèmi tí mo mọ̀ nǹkan tó ń ṣe mí. Kí ni nǹkan tó ń ṣe? Ẹ̀mí. Ẹ wo ọ̀gá, ẹ ṣé jàre, ẹ ṣé àdúpẹ́. Ṣé ẹ rí tí òun náà fẹnu ara ẹ̀ sọ nísìn, ẹ gbọ́ tó sọ pé òun ti wà òkè. Ní tòótọ́ ó dẹ̀ ti wà òkè. Ó ti wà òkè, kò sí ní tó ṣe mọ̀. Ó kàn nídìí kó rest díẹ̀ ni. Tó bá dẹ̀ ti rest dáadáa, á padà sẹ́nu iṣẹ́. Ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ máa ẹ ṣé máa ẹ fún mi ìṣẹ́gun díẹ̀. Mo fẹ́ ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan ká lè mọ bí ta ti máa bẹ̀rẹ̀ ìtọ́jú. Jọ kí ló sọ pé ó ń ṣe ẹ kankan? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Alọ́mọ ti wà òkè. Ṣé bí mi ni mo bí nǹkan mi? Mo mọ̀ tára ẹ̀ bá yá àtìgbà tára ẹ̀ ò yá. Mo dẹ̀ sọ fún yín nísìn pé ara ẹ̀ ti yá. Ẹ̀yin náà rí pa ara ẹ̀ ti yá, ṣé bó ló ń bá yín sọ̀rọ̀ yìí? Mo ní kí n mọ. Ó wà òkè, ẹ nídìí láti béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ̀. Ẹ ṣé, ẹ lè wá máa lọ báyìí. Fóònù ẹ̀ wà hàn mọ́ ti pẹ́. Ẹ ṣé gan ni, ẹ kú fẹ́. Adúpẹ́ o. Fóònù ẹ̀ wà hàn bàbá o. Ẹ ṣé sà, ẹ ṣé, ẹ ṣé. Ẹ ṣé. Kí ló dé? Káwọn lè mọ ibi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ kí ni? Dúró ná, ìwọ ọmọ yìí, ìmọ́lẹ̀, ṣó mọ̀ pé onísọ̀lẹ́nu ọmọ ló fẹ́ yà? Ọlọ́run ló mà ní kí n wà lórí ìjókòó ńgbà tọmọkùnrin èdè. Ká ní mi ò sí ń bí ìbáyìí. Ìwọ á lanu, wàá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ẹ fún ọkùnrin. O ò ní làákàyè. O ò ní làákàyè rárá. Torí tó o bá ní làákàyè, ó yẹ kó o mọ̀ wípé kì í ṣe ohun tó yẹ kó o má fi sínú. Ọ̀rọ̀ téèyàn fi sínú ni. Wàá wá lanu ẹ wàá ṣàlàyé fún. Dúró ńgbà tó bá ṣàlàyé fún tán náà. Tó bá wá padà dẹnu iṣẹ́ yín náà, ojú wo ló fẹ́ kán máa fi wẹ̀? O rò débẹ̀. Ẹ bá wa kọ̀ wá òṣì lọ pé bẹ́ẹ̀. Ilé tá ó ti sí, ìlú tá ó ti ya, ẹlẹ́ tá ó ti kiri. Wọ́n pè bẹ́ẹ̀ yẹn. Ilé iṣẹ́ ló mọ̀ ká iṣẹ́ wọ̀ rí àgbà yìí. Ọtí ìskìbò gan, ọtí ìskìbò kúlé, ọtí ìskìbò mi. Kò ní tẹ̀lé ní sáyé mi kó tó di bàbá aláyé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wà. Lálẹ́ ọjọ́ yẹn ibo ló wà. Ẹ bá wa kọ̀ wá òṣì lọ pé bẹ́ẹ̀ yẹn. Ọtí ìskìbò gan, ọtí ìskìbò kúlé. Ó ṣe àwọn rí. Yes, ma'am. Aláyé ló ṣe wá dọ̀tà àwọn Yorùbá yìí ló ṣe é náà.
ọtí ìsìkì kò kúlé ilé tá ó ti sí tá ó ti ya àtẹlẹ tá ó ti yọ ìrìnàjò káńtà ó lórí bàbá láyé gẹ́gẹ́ gbà láyé gbà. aláyé ti bọ́lẹ̀ o ọgbẹ́ kó máa mú kílẹ̀ṣẹ̀ mi máa mú mọ́tọ̀dọ̀ mi sí. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ara ni mí ẹjọ́ ẹgbẹ́ mi. Tani ló sunkún. ẹgbẹ́ mi. Tani ló sunkún. ló sunkún. ẹgbẹ́ mi. Bí ojú ìwọ ni tẹ́lẹ̀ díẹ̀ mọ́ bí. ẹgbẹ́ mi bí pa mí. Nínú gbọ́ ó yẹ má bọ̀. Níbo ló lọ? Bíọ́dún níbo ló rò pọ̀ lọ? Bíọ́dún padà síbí. ìjọba Má bọ̀. ẹgbẹ́ mi bá lọ. Ìmọ́lẹ̀ ṣọ́ ara ẹ̀ bí mo ṣe ń kìlọ̀ fún ẹ yẹn. Ìwọ rò pé o lè gba àbúrò ẹ sílẹ̀ àbí? Ẹ̀wẹ̀ tó fẹ́ gbà yàn lẹ̀. Ṣé wọ́n ti gba ara ẹ lẹ̀ lọ́wọ́ ìyà tó ń jẹ ná? Torí pé ara tù ẹ́ díẹ̀ báyìí ló ṣe rò pé o lè gba àbúrò ẹ sílẹ̀. Ìyá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ ni o, ó lè máa jẹ pa àbí ìyá máa jẹ. Ìyá ò jẹ mí, ìyá kọ́kọ́ ò dẹ̀ ní jẹ mí. Lójú. má bínú pé mo tiẹ̀ béèrè pé ṣó wà òkè torí mo lójú mo dẹ̀ rí pé ara ẹ̀ ń dán so wà òkè dáadáa. Mi ti hàn pé time ti lọ báyìí. time ti lọ àwa la mọ̀ pé time lọ inú traffic gan ni mo bá débí so mo mọ iye time tí mo lò nínú traffic mẹ́rin ẹ mọ̀ pẹ̀lẹ́ díẹ̀. Ẹ ṣe kan. mo mọ̀ kó máa yẹ lẹ́nu náà pé orí mi àmọ́ ṣé o mọ nǹkan táwọn Yorùbá máa ń sọ ni wọ́n níbi tí ìṣòro èèyàn bá wà ibẹ̀ lọ́kàn èèyàn wà. Ó wà òkè èmi gan mọ̀ láti àárọ̀ tí màmí ti padà ni mo ti wà bored nínú ilé ẹ wò mi ò lè wait láti padà síbi iṣẹ́ o. so pẹ̀lẹ́ díẹ̀ ṣoṣà mọ̀ pé mo nífẹ̀ẹ́ ṣá. ọ̀rẹ́ ni ẹ jẹ́ sí mi ọ̀gá mi tún ní. Are you serious? Ṣé orí èdè ọ̀gá ibi iṣẹ́ àbí tí èèyàn bá ti ń wá nǹkan jíjẹ ibẹ̀ náà ti ń lò ó? Ṣé orí èdè ọ̀rẹ́ kò síbi tí èèyàn ò ti lè lò ó pàápàá jùlọ ní ewu bíi ti àwa yìí? Kò sí nǹkan tó fẹ́. Léwu gan-an kí lè ṣe. Léwu gan-an kí lè ṣe. Ìjọ òun mọ̀ pé mo láìkí bó tó ṣe sọ ẹ̀ torí mi ò expect pé mo yẹ nẹnu wá tí wọn náà dẹ̀ nẹnu make sense bọ́ mo kàn jẹ́ kó mọ bí ìfẹ́ yẹn ṣe. Stop it. Well, so I like it. No problem. Èmi mọ̀ nǹkan tó mí tó sọ pé ó léwu gan but ma take chances mi seriously yes irú wa a ò kí n bẹ̀rù nǹkan tó bá máa ṣẹlẹ̀ ó ṣe lè kórè mo kàn fẹ́ kó mọ nǹkan wípé no matter what I am here for you nǹkan kí nǹkan tó wọ́n fẹ́ ready láti ṣe. Thank you, sir. Alele. Alele. For sure. I want to start going. Alele. When am
Thank you, sir. Mo ti fẹ́ dìde. Okay. Mo máa ti lọ. Rubbish don't ṣẹlẹ̀ láyé kò lẹ́gbẹ́. I sit down my own, no, I dey look jẹ́jẹ́. No matter who you be, I will temper. You know be God, oh, make you take a time, oh. Elizabeth, my ball office message. Come in. Ṣé ìmọ́lẹ̀ ti resume sí ọ́fíìsì láàárọ̀ rẹ̀? No, sir. Kí ló mean by no, sir? Mo ní kí ló mean by no, sir? No. Kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ sọ tó ń tẹ́wọ̀? No, mo. Take your time. 10:30 láàárọ̀ kò tí resume sí ọ́fíìsì. O ò lè wá síbi kó wá sọ fún pé ìmọ́lẹ̀ ò tí ì dé. Mo fẹ́ explain fún yín ni, sir. Pé nígbà tó jẹ́ pé ara wọn kúkú yá tẹ́lẹ̀tẹ́lẹ̀, ara wọn ò tí ì yá ni. ó dà para àwọn mọ̀lẹ́bí ẹ̀ ò yá. Ara wọn yá, sir. Ṣé wọ́n wà òkè báyìí? Bẹ́ẹ̀ni, sir. Ìwọ ò sick bó ṣe wà yìí. Mo gbádùn, sir. Tó bá tún dá mi lóhùn kó o sick máa gbá etí ẹ̀. Are you sick? No, yes, sir. Ṣé o gbádùn báyìí? Mi gbádùn, sir. Ó gbádùn. Aláàárẹ̀ kó wájú mi tó bá kó ní ọ́fíìsì mi ṣe máa kàn ẹ́ lára. Bó ṣe rí kí mo tiẹ̀ fẹ́ gbá lára ẹ̀ máa rọ ẹbí ìgbálẹ̀ yìí. Olùṣọ́ àgùntàn mi o. Jọ̀wọ́ máa ṣọ́ mi lọ. Sókè kankan ṣẹlẹ̀. Kìnìún ayé ń bú ramúramù láyé. Jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Ọdí àti àṣàrẹ̀ yí mi ká o. Èdùmàrè jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Ṣọ́ mi o. Kìnìún ayé ń rìn kiri. Ayé ń kánjú. 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 Mọ́lẹ̀. Kí ló fẹ́? Kí ló ṣe? Yéè. Jẹ́ lọ sọ́sìpítù. Yéè. Jẹ́ lọ sọ́sìpítù. Hospital báwo? Jẹ́ lọ sọ́sìpítù. Kò sí nǹkan tó ṣe mí. Ó lè ní kò sí nǹkan tó ṣe wo bára ẹ ṣe ń gbóná jẹ́ ká lọ sọ́sìpítù. Ìlọ sọ́sìpítù. Kí ló ṣe gbogbo ojú ẹ̀ báyìí? Sí nǹkan tó ṣe mí. Ṣé títa kọ́ nìyí? Bá mi pè màámi. Màámi báwo? Bá mi pè màámi, fóònù wà lórí tébù. Fóònù wà lórí tébù yẹn. Wo kí wọ́n tún ọ̀rọ̀ màámi lélẹ́yìí jẹ́ ká gbé e lọ sọ́sìpítù náà ṣùgbọ́n. Mọ́mí àbí? Màámi. Kí ló fi sí ìfúnná máa wọn? Màámi. Bíbí jẹ́ kí n gbé e lọ sọ́sìpítù. Màámi 1, màámi 2, màámi 3 ewo ń bẹ̀. Màámi 1. Wo bí fi ọ̀rọ̀ màámi yìí sí. Ó yá ẹ̀yin méjèèjì ẹ bọ́ aṣọ ọrùn yín kẹ́ bẹ̀rẹ̀ sí kó ìgbọ̀nsẹ̀ mi. Ìyá ẹ̀kọ́ kí ni mo ti ẹ̀ ń sọ? Ẹ filẹ̀ ẹ má wulẹ̀ bọ́ aṣọ náà ọwọ́ yín ni mo fẹ́ kẹ́ fi kó nísìn. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí fọwọ́ kó èmi ni mo bẹ̀ yín méjèèjì n tó bá dẹ̀ wùn mí ni mo lè fi yín ṣe ara tó bá wùn mí ni mo lè fi yín dá ẹ má fọwọ́ yín kó èmi ni mo bí ẹ̀yin méjèèjì n tó bá dẹ̀ wùn mí ni mo lè fi yín ṣe ó yẹ bẹ̀rẹ̀ sí kó. ẹ̀kọ́
Àrà tó wù mí ni mo lè fi yín dá. Ó yá. Pẹ̀ fọwọ́ yín. Tó rùn. Kòkó kíkí gbogbo lẹ̀yàn mọ́ ni o. bí ọdún ẹ̀sà ògbé ará ògbójò sọ̀sùn para ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ ìyá yín ti lo ìtọ́ yín kódà ó ti lo tèmi tí mo jẹ́ bàbá yín náà gbéra ńlẹ̀ báyìí ẹ̀gbọ́n ẹ̀ ò gbọ́dọ̀ kú ẹ̀gbọ́n ẹ̀ ò gbọ́dọ̀ kú ẹ̀gbọ́n ẹ̀ ò gbọ́dọ̀ kú má sùn àsùnpara kò gbéra ńlẹ̀. Bàbá mi ẹ̀sà ògbín ará ògbójò wọ́n ní kí màmí ti lò tóun tẹ́gbọ́n mi àti èmi. Ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ kú. Ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ kú. Má jẹ́ kó kún ayé bóni ọkàn mi. Bàbá tí ń bẹ ní ọ̀run ọwọ́ ní. Ó ṣì wà mí. Ṣé mo sọ fẹ́ pé kó máa lọ ni? Kí ló ń dúró ṣe? Mi ò lè lọ bẹ́ẹ̀ yẹn mà. Ẹ wo tó bá tiẹ̀ jẹ́ pé hospital ni mo gbé ìmọ́lẹ̀ lọ at least ọkàn mi á balẹ̀ díẹ̀ ibi tó wà yẹn ò dáa. Ẹ gbà mí kí ni tiẹ̀ ṣé wọ́n ló bí ni? Dámì náà mo ní ṣé wọ́n ló bí? Àbí wọ́n olórí burúkú ẹ̀ náà kọ́ ló fa gbogbo tó wà nílẹ̀ yìí ni má lànà ìwọ ló fà á. Iṣẹ́ la ní kọ́ ọmọ wá ṣe lọ́dọ̀ ẹ̀ ó ní dandan àfi kó fẹ́ ṣé bí wọ́n ní erin ò kí ń jẹ koríko abẹ́ ẹ̀ ni tí ẹni mo mà rírì ká tó sọ̀rọ̀ kan ọmọ mi á ní ọ̀gá mi níbi iṣẹ́ sọ pé ọ̀gá mi níbi iṣẹ́ ṣe lé ọ̀gá mi níbi iṣẹ́ ṣàwo ó ṣe gbá kí ló dé kí ni tiẹ̀. But mama. Èmi ló pé mama kò ní dá fẹ́nu tó fi pè mí màmá yẹn. Ó dá yẹ ẹ mọ̀ ṣé mi ni mo bí ẹni. Àbí ìró àti bùbá tí mo wọ̀ ó ń tọ́ ẹ jẹ bó ṣe ń wò mí yìí mi ò ṣobìnrin lásán o obìnrin bí ọkùnrin ni mí mo dúró digbí ni. Ẹ wo okay sir. Wọ́n á bí ẹ wo mọ́mí ẹ̀wọ̀ ẹ ti dorí mi rú bẹ́ẹ̀ sọ pé kì í ṣobìnrin ọkùnrin níyẹn mi mọ́ tí mo lè sọ ọmọ ẹ jọ. alákọ̀rí ni ẹ wò mi ti ṣetán pẹ̀lú ẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o tí mo bá ṣetán pẹ̀lú ẹ ilé á ga jù ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ bí mo ṣe wá ń wẹ̀ kó ń bì. ilé ọ̀gẹ́rẹ́ àfọkànyẹrí alákọ̀ọ́kọ́ mọ̀ wúyẹ́. Orí ilẹ̀ tẹ́ ń pè náà ni màá gbé mọ́tò kọjá. Ó yá gbé mọ́tò ẹ̀ ó yá máa lọ. Ọ̀dà ẹjọ́ ẹ bá mi ṣí gate. Ìyá ẹ̀ á di gate man kò sí bó ṣe wọnú lẹ́yìn ṣé bó mọ̀ bó ṣe wọ́n bí. Ọlọ́run kí ni bó ṣe wọ́n náà gbà yìí ó lè oníranù orí gbọ́ọ̀rọ̀ ó dàbí okùn aláìní iṣẹ́ máa ti gbogbo gbà máa lé òbí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. tí máa tún rí ẹni gbogbo àgbègbè yìí ní gbogbo àgbègbè yìí kò fi ṣe lọ gbà yìí wọ́n á rí mi wò bí ìran ẹbí kọ́ ló mọ́ lójú àwọn tó tó mi nínú ilé yìí ó lò wọ́n lójú torí ẹbí ni mo bímọ mi ó bá mi bì èmi ni mo láṣẹ lórí nǹkan mi tó bá wù mí ni mo lè fi ṣe gbé kó lọ. Ìwọ lọ kí ló ṣe kí ló dé tí ìyá yìí ṣe báyìí alẹ́ kan gbọ́ wọn lọ sí hospital ó dẹ̀ dìjà ó dẹ̀ dariwo ó dẹ̀ dùn ní ká máa ṣépè fúnra wa kí ló ṣẹlẹ̀ mi ò rí eléèrè ọlọ́run nítorí ilé ayé ò lámì gbé. Kò máa yé mi o ibi ayé ń lọ. Kò máa yé mi tó kò máa yé mi tó kò máa yé mi o ibi ayé ń lọ. Rọ́bìṣì tó ń ṣẹlẹ̀ láyé kò lẹ́gbẹ́. Àsìdá máa ó ná Adélùkù jẹ́jẹ́.
No matter who you be, I will sempe. You know be God, oh, make you take a time, oh. Because in the big it all. Kókó ṣe mọ́tò yìí. Ṣé bó ni mò ń gbé bọ̀ láti bẹ̀yẹn sí? Life no be war. Má jẹ́ kí wà burúkú gbé yẹ̀ wọ̀. One day, monkey go market, he no go come back, oh. Ọlọ́run, kí ni mo fẹ́ tọ́ ọ bọ̀ bẹ́ẹ̀ báyìí sí? Kí ni mo mọ̀ ta ni mo mọ̀ tí mo fẹ́ pè báyìí Ọlọ́run? Kí ni mo fẹ́ pè báyìí? Ẹ kúrọ̀lẹ́ o. Kúrọ̀lẹ́ o. Ló ṣe mọ́tò yín. Ṣé mẹkáníìkì lẹ́yìn? Mẹ́kò báwo? Ṣé ìdúró mi àbí ìmúra mi ó jọ ti mẹ́kò? Kò sí tí mẹkáníìkì wọ̀, mẹkáníìkì tó ń wọ súùtù wa tó ń de táì gan wà. Kò sí tí mẹkáníìkì ń wọ̀. Àwọn ń ṣe mẹ́kò. Kódà kò sí wàhálà tó bá jẹ́ pàdúgbò ilẹ̀ ń gbé ẹjọ́ tó Ọlọ́run ṣé mo lè rí ẹni mẹkáníìkì ń bí tó tẹ̀lé sáré bá mi wo mọ́tò yìí torí mò ń gbé bọ́ ń sìn. Kò tí tó ṣẹ́jú méjì tí mo ti ń bọ̀ láti bẹ̀ yẹn sìn. Tí a jẹ́ pé mọ́tò yín ẹ fẹ́ pe mẹkáníìkì fún mi, a sọ fún yín ẹ má ṣòpò àti pé anybody o. Àbúrò mi ò yé yín. Ìtókè mọ́tò yín kò lè kúrò ń bí lálẹ́ yìí. Kò sí nǹkan tẹ́ lè ṣe sí kò lè kúrò ń bí rárá. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ẹ ṣe ń wo mọ́tò yín, ọ ti kọ̀ǹkò gidi. Wọ́n gbá mọ́tò tèmi ń kó. Báwo lẹ lára ẹ̀gbọ́n mi? Ta lẹ̀gbọ́n ẹ̀? Èmi làbúrò mọ́lẹ̀. Mọ́lẹ̀ wo ń bẹ? Ìmọ́lẹ̀ pupa. Ìmọ́lẹ̀ mi ló lẹ́yìn mọ́. Àbí wọ ni Ṣọlá tó sọ pé òun lábúrò kan ọkùnrin Ṣọlá? Èmi ò ń jẹ́ Ṣọlá, Bíọ́dún lèmi ń jẹ́. Mo mọ̀ pé Bíọ́dún náà ló pè mo rántí dáadáa bọ̀ mo fẹ́ wà very sure pé ìwọ ni Bíọ́dún àbí ìwọ kọ́. So ìwọ ni Bíọ́dún? Bíọ́dún lèmi ń jẹ́. Kí ló ń ṣe ń bí? Ṣẹ́rí tẹ́ṣẹ́ wọnú àdúgbò wa yìí àtìgbà tẹ́ ti wọlé ni mo ti monitor movement yín. Àmọ́ ibi tẹ́ wà yẹn kò yé yín, èmi ò lè súnmọ́ yín bẹ̀. Ṣọ́rọ̀ mi yé yín. Dájọ́ má bínú jọ, ta ló gbá mọ́tò yìí ń kó? Ẹ̀wọ̀n kan, ẹ jẹ́ n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ibi tẹ́ ti ń bọ̀, ṣé wọ́n pe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí nígbà bí wọ́n pe? Wá ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà. Alápòkà. Mọ́ mi yín ló pé. Ẹ wo. Kí fàdà mi jìrì Kíni? bí ọdún kákọ́ ọ̀tún mú ẹ̀ pọ̀. Kò sẹ́ni tó mú bó ṣe mú yìí tó jẹ́ pé gbẹ̀yìn ayé wọn máa ń ní problem pẹ̀lú liver ni. Àti pé ọmọ ọdún mélòó ni ẹ tó fẹ́ parẹ́ dànù pẹ̀lú ọtí ilẹ̀ náà wọn. Nígbà tí ilé ayé ti sú mi, ẹ máa wo ó gbìyànjú o. Yìí secondary school ṣé mo parí ẹ ni? No, mi ò parí ẹ, mo tún sá kúrò nílé fún. Bíọ́dún, Ìmọ́lẹ̀, ó yẹ bá mi inú yàrá mi ní ìsinmi kíákíá. Ẹ bá mi. Àwọn dà. Ẹ bọ́ síbí ẹ jẹ́ ṣe tí màá ṣe kíákíá. Bíọ́dún, ìwọ ni kó kọ́kọ́ bọ́ síbí kó jẹ́ ṣe tiẹ̀, ọ̀rọ̀kùnrin ni wọ́n. Mami, ṣé kí ni? Kí lẹ fẹ́ ṣe fún mi? Ọmọdé ń ṣe ẹ́ gbẹ́rẹ́ má darí kan òun ni mo fẹ́ ṣe fún wa àtẹ̀gbọ́n ẹ̀ ẹ̀yin ọmọ yìí ọ̀rọ̀ òye yín ni ẹ mọ̀ pé bí ayé ìlú àwọn èèyàn inú ẹ̀ ò dáa ara gbé láyé. Ẹ wo mami mi ò sin gbẹ́rẹ́ kankan mọ́ o. Àkílódé ẹ wo gbogbo ara mi gbẹ́rẹ́ ẹ wo mami ẹ sọ ṣé ogun láyé ni. Ogun láyé o tó o bá mọ̀ ogun láyé Ọlọ́run ọba gan kò lòdì sí ewé àtegbò. Ìmọ́lẹ̀ ṣé òun rábùrú ẹ̀ ní tí bàbá yín ṣe náà rèé o agídí inú àìgbọràn ní tó ṣe ní tó fi rí ikú ẹ̀ ní àìtó ọjọ́ o òun ní ọmọ ìtura wọlé yìí o
bọ́ sí níjà rẹ kò jẹ́ kí n ṣe nǹkan tí màá ṣe. àwọn màmí mi ò sí gbẹ́rẹ́ kankan mi ò sí gbẹ́rẹ́ ìmọ́lẹ̀ jẹ́ àlọ́. ọgbọ́dọ̀ ó dáa sórí ibi tó lọ yẹn ibẹ̀ ni wàá ti jẹun alẹ́ lẹ́nu kò yí ẹni ó dẹ̀ ń padà bọ̀ wá yí ẹ ìmọ́lẹ̀ máa bọ̀ ń tí ẹ jáde mo mọ̀ pọ́nmọ́ mi nìwọ ìwọ ò ní kọ̀rọ̀ sí mi lẹ́nu jẹ́ kí n ṣe tó máa ṣe ṣọ́ra àbúrò ẹ̀ tó bínú lọ yẹn èmi mọ̀ pé ẹni tí ìgbín ẹ̀ fi gbóòrè ṣàní ó yìn padà bọ̀ wá fi lẹ́nu. ìmọ́lẹ̀ mi ó má ṣe wò kún mọ́. mo sákòrò ńlẹ̀ ìgbà tí mi ò wúlò fún ṣé mo wúlò fún ara mi ni ẹ má wo màmí o màmí bó ṣe ń kó oògùn dúdú wọlé òun ló ń kó jáde in fact mo ti rí màmí rí láàrin òru tó ń gbẹ́bọ lọ sí oríta mẹ́ta. no má sọ yẹn bíi pásítọ̀ ni mọ́mí ẹ̀ náà ó ṣe bá a ní pé wọ́n gbẹ́bọ lójú ẹ̀. pásítọ̀ níta ni. kí ló fi yẹn ṣe. mami don't be deceived mami tó jẹ́ pé wọ́n fi ń géèmù gbogbo yín ni and imagine ìmọ́lẹ̀ tó jọmọ ìyá mi mo wọ́n ọ̀nà mo sọ̀rọ̀ èèyàn tí màá mi jẹ́ fún àmọ́ kí ló máa sọ fún mi ó sọ pé ìyá tí ó pọ̀ mú láti kékeré ìpè ṣòun ló fẹ́ pa òun lágbà mo tún wọ́n ọ̀nà mo sọ fún ó sọ pé mi ní láti visit psychiatric hospital wípé mo need brain evaluation wípé mo lárùn ọpọlọ. no yẹn ọgbẹ́ ọ̀wọ́ ok. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. no kìtì ẹ̀ṣẹ̀ yẹn ni mò ń sọ̀rọ̀ mọ́ mi ẹ̀ lóyìn ń dùn mí. báwo ni bàbá yìí. ó ga o ọmọ òṣàlẹ̀ pàrọ̀ ọmọ yẹn. ẹ tí ṣàkíyèsí pé tẹ́ bá ti wọ àdúgbò wa báyìí mo máa ń dá fóònù àbí àtijọ́ tẹ̀sí wá sílé wa ṣe ti rí ẹrí àlejò lẹ́wà rí màámi ò lè lọ rẹ̀ màámi tó jẹ́ pé tó bá ṣe dé ṣọ́ọ̀bù báyìí gbogbo everybody ní ṣọ́ọ̀bù wọ́n máa gbọ̀n jìnnìjìnnì báyìí àfi bíi fàdé yìí olóró. abájọ ń yà mí lẹ́nu náà pé ẹni tó ń ka bíbélì ó lè máa pé ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́ yẹn rí. màámi bí màámi bá gbé orí eku tó bá gbé wọlé láàárọ̀ orí ejò wọn ló máa gbé jáde lọ́sàn-án. Yes. Let me burst your bubble finally. Ǹjẹ́ mọ̀ kí màámi lọ́sàn yìí lé? No. Yes. Ọ̀sán ń ta epo sí lórí. Mo ṣọ́ọ̀bù táìmù tá a wà yìí ń ta epo sí lórí. Alhamdulillah. 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 Alhamdulillah Rabbil Alamin. Àmín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe gbàdúrà wa. Bá ṣe tá a fẹ́. Albarka la ilaha illallah. Albarka wa ni Ọlọ́run. Iṣẹ́ tẹ́ gbé wá yìí
iṣẹ́ tó le gidi ni. Ogun ìdílé Allahu Akbar, ogun tó le jù láyé ni. Nítorí pé ogun ìdílé níbi tá a ti bí wa, wọ́n mọ̀ wá, ọmọ orúkọ wa, ọmọ orúkọ bàbá wa, ọmọ ohun tá a fẹ́ jẹ́. So á fún ọ ní kápá láti mọ gbogbo ohun tíbi tá a fẹ́ rìn sí. Ohun ló le jù láyé ní gbogbo tó máa ń jẹ́ ọmọ ẹ̀dá. Ṣùgbọ́n á bí Ọlọ́run bá wa kápá ẹ̀. Tí ò bá kí ń ṣe ọlá brọ́dà wa tí ẹ ti pàṣẹ wọn débí, àwa má ṣiṣẹ́ yìí nítorí pé iṣẹ́ mi ni. Afákìnrin nǹkan tí àwọn fẹ́ ṣe báyìí torí kíákíá la fẹ́ ṣe yìí. Gẹ́gẹ́ bí mo sọ fún yín tẹ́lẹ̀ wípé àlátẹ̀ ńlá kì í ṣẹlẹ̀ lásán o, káṣífù ìṣípayá látọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀nà tí Ọlọ́run ń gbà bẹ́ẹ̀dá sọ̀rọ̀ nínú spiritual realm, ọ̀nà tó kéré ni pé kí èèyàn máa lálàá. Tí wọ́n bá combine pẹ̀lú Ọlọ́run, a máa gbọ́rọ̀, a máa rí, ó lè sùn báyà Ọlọ́run ṣe nǹkan wọn. Ṣùgbọ́n ọ̀nà tó lọ́n easier communication with Almighty Allah ni wípé kọ́ lọ́ máa fi hàn wọ̀nyàn. Gbogbo tẹ́ rí yẹn kò ń ṣe lásán, ìṣípayá ni. Àlátẹ́lá tí bàbá yín wá sọ fún lójú àlá wípé ìyá yín ti gba ìtọ̀ yín àtẹ̀gbọ́n yín, kò ń ṣètọ̀ nìkan lásán ni wọ́n gbà. Ṣé pé nǹkan gbà ju ìtọ̀ lọ? Nǹkan gbà ju bẹ́ẹ̀ lọ. Bilahi alazim, nǹkan gbà ó ju bẹ́ẹ̀ lọ. Àfà ẹjọ́ torí Ọlọ́run ẹ sọ fún mi, kí ni ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ máa mi? Kí ni nǹkan tí màá mi sọ fún mi? Kí ló ń gé nínú gbogbo nǹkan tó ń ṣe? Kò sí ìdí kankan bẹ́ẹ̀ bí ò ṣe wípé bí kí ẹ máa wá gbára káàkiri, agbára burú láti kàdánwò. Wọ́n fẹ́ sọ yín dẹdún arinlẹ̀ kẹ má lè dá raṣọ rapátá kó jẹ́ pé tẹ́ ẹ̀ bá rẹ̀ gbọ́dọ̀ jẹ àti àtẹ̀gbọ́n yín. Kódà ń tọ́gbà lára yín ó pọ̀. Wọ́n ti wá lọ rí síbì kan fi 20 ọdún sẹ́yìn. Bá a ṣe lókè tí mo tọ́ rí kan náà sí wallahu alam, Ọlọ́run nìkan ló mọ̀, ṣùgbọ́n àbí Ọlọ́run wà débẹ̀. Àfà ẹ wo ìgbàgbọ́ tèmi nínú yín òun la fi wà ń bì. Gbogbo ọ̀nà tẹ máa bá wa gbà, àdúrà tẹ bá lè bá wa gbà ẹ gbà. Àbáyín bẹ̀. Láti jẹ́ kí kíní ìjọ àmọ́ ẹkùn tí ìmọ́lẹ̀ wà báyìí. Àbáyín bẹ̀, Ọlọ́run sì gbọ́. Àmín. Alibarika Muhammad Ọlọ́run ṣe fàlàlà ìlà àwọn ìwàlà ọ̀ṣọ́ ìlà. Tọmọlẹ̀ rẹ̀ sáyé mi, tọmọlẹ̀ rẹ̀ sáyé mi, má jẹ́ kó kún ayé borí mi, má jẹ́ kó kún ayé borí ọkàn mi. Bàbá tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀, ìfẹ́ tí rẹ̀ ní ká ṣe láyé. Ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o, ayé ń kánjú, ayé ń kánjú, ayé ń kánjú. Ìmọ́lẹ̀ ṣùgbọ́n fi sí abẹ́ ibi tí o máa gbórí sí ṣúyẹ́. Well, now, it's just rosary, you understand? Gbogbo orúkọ Ọlọ́run tó bá mọ̀ òun kò máa pè ó ní gbogbo ìgbà kíákíá bẹ̀rẹ̀ sí ní. Mo máa gbàgbé nǹkan tí ìyá Ìyábọ̀ ní kí n bá òun mú dání wá sí ọjà, òun ló jẹ́ n padà wálé. Ìwọ àti talẹ̀ jọ sọ̀rọ̀. Mo rò pé mo gbóhùn èèyàn tí ẹjọ́ ń sọ̀rọ̀ ni. Ó dà, èmi fẹ́ máa padà lọ.
tí mo bá dẹ̀ ti wá kúrò ní ọjà mo máa yà ní ọ̀dọ̀ wòlíì àgbà torí wọ́n tún ní kí n wá lẹ́nu pé kí n wá gbà kankan tá a máa fi sínú omi ìwẹ̀ fún yẹn ṣó ti gbọ́. ó dà èyí tí ń lọ ìmọ́lẹ̀ èmi náà mọ̀ pé ó yẹ kí n gbé ẹ lọ sí hospital pẹ̀lú bó ṣe ń ṣe ẹ́ yìí àmọ́ ìwọ fúnra rẹ̀ mọ̀ pé owó ni ò sí àbí jẹ́ máa lọ ní ìbọn pẹ́. ó dàbọ̀. Mọ́lẹ̀ máa tún padà wá wọ̀ ẹ́ ṣóyẹ má fara lẹ́ o ọpọlọ wà fún lálàáfíà ṣùgbọ́n pẹ̀lẹ́ jẹ́ títí wà lọ bóyá gbórílé kí ni gbórílé má ṣàdúrà o ṣùgbọ́n má tún padà wá wọ̀ ẹ́ ṣóyẹ má fara lẹ́ ṣùgbọ́n. Kìnìún ayé ń bú ramúramù láyé jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Orí tí a sáré yí mi ká o Èdùmàrè jọ̀wọ́ o máa ṣọ́ mi lọ. Ṣọ́ mi o. Kìnìún ayé ń rìn kiri. Ayé ń kánjú. 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 وينصرك الله نصرا عزيزا نصر من الله وفاتح قريب. ibi tẹ́ ń lọ yẹn kì í ṣọ̀nà ọ̀nà rẹ̀ tí ẹ bá ti wá débi tẹ́ ń lọ yẹn gbogbo nǹkan kí nǹkan tí ẹ̀mí Ọlọ́run bá ní kẹ́ ẹ ṣe ẹ ṣe. ẹ ṣe. Alhamdulillah wà lámì. Ọwọ́ ní forúkọ rẹ̀ ìfẹ́ tí rẹ̀ nìkan ṣe láyé ayé kò ṣe fẹ́rẹ̀ mọ́ o ayé ń kánjú ayé ń kánjú. Hello, Bro Kazeem, ẹ káàsán. Ẹ bá mi pé ọba Abíọ́dún kẹ́míjì ọba mi ní ìyànà ìwà wájà. Mo dún ọba méjì ni ọ. Ẹ ṣe, wọ́n ló tún. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم صل على محمد وسلم الفاتح لما أقولك ولكاتب المتبقى الناصر الحق بالحق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله يكفر من العظيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد يا من لا هو إله هو يا من لا إله إلا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو الله حي قيوم 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 الله حي قيوم
إياك نعبد وإياك نستعين يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو الله الله يا والله 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 الله 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 يا من لا هو إلا هو يا من لا إله إلا هو يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو يا الله يا من لا هو يا من لا إله إلا هو. ìmọ́lẹ̀ àsìkò ti tó ìlọ ti yá. Níbo ni mo dágbére fún ẹ pé mò ń lọ? Kí ló ń ṣe ẹ́? Nígbà tí ìyá ẹ fi ẹyẹlé méje àdàbà méje àwọn orí wọn méje wá agbára níbo ni wọ́n wà. Lénìí ni wọ́n gba ẹ̀jẹ̀ mi jà lọ. Ìwọ ti gbàgbé ni. Kí ni? Àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sá kúrò nínú kọ́lọ́fín wọn. Ọlọ́run ọba mi ò ọ̀gbẹ́ni níjà kẹrù òbọ níjà gbogbo ìdílé Jésè ta ni òkè níwájú Serúbábẹ́lì. Ọlọ́run tó pàṣẹ fún ìjì ó ní kí ìjì kan jáde rárá ìjì sì dákẹ́. Wọ́n á pàṣẹ fún ẹlẹ́yìn ìwọ ìjì wọ́n ní ní orúkọ Jésù wọ́n ní kó dákẹ́ lórí ọ̀rọ̀ ilé ayé mi. Ìjì lẹ̀ àti lẹ̀. Àfà bolo lọ. Àfà bolo lọ. Olúwa lolùṣọ́ àgùntàn mi o. Jọ̀wọ́ máa ṣọ́ mi lọ. Mọ́lẹ̀ ẹ rántí nǹkan tí dókítà sọ àsìkò tẹ́ wà yìí ẹ má stress ara yín ara o anything tó bá le ẹ má tiẹ̀ get involved at all ṣó yín just all you need to do is just rest so therefore ẹ kàn ra drop me sí park I would be fine from the park ṣẹgbọ́. Má worry kò sí any problem. One thing tèmi kàn fẹ́ kó ṣe fún mi ni pé kó fi ojú sí ìwé ẹ̀. Ṣé o mọ̀ pé wọ́n nìkan ni mo ní o? Màá fi ojú sí mi ni mo ti gbọ́ ẹ̀rẹ̀ máa fi yẹn tàn mí jẹ́ wípé èmi nìkan ni ẹni bọ́dákà tí mo gbọ́ pé fẹ́ fi wọ́n sí bébì tó ń bọ̀ lọ́nà ibi fẹ́ fi bébì náà sí. Ẹ má worry mi ti gba ká mo ti gba position mi and that reminds me ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bọ́dákà sí mi owó tí wọ́n transfer sí mi I mean my warm regards to him all right and you know I love you so much. I love you too. And baby, I love you. Kiss, kiss. Àti àsáré yí mi ká o, Èdùmàrè jọ̀wọ́ o, máa ṣọ́ mi lọ. Ṣọ́ mi o. Kìnìún ayé ń rìn kiri.
ayé ń kánjú, 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 ayé ń kánjú. Síbi tá ń rè tọ́pọ̀ onílé débẹ̀ ayé ń kánjú, ayé ń kánjú, ayé ń kánjú, ayé ń kánjú. Tọmọlẹ̀ rẹ̀ sáyé mi, tọmọlẹ̀ rẹ̀.